tán ayé ti dá tiẹ̀ báyìí kọjá kó wá kán sí ojú kó kán bó ṣe kán lójú ìjà kó kán sáyà gbogbo àwọn ará Oǹdó kó má ṣe ní bóyá àwọn kan dìbò fún mi àwọn kan ò dìbò fún mi kó ṣe ìjọba gbogbogbò ìyẹn ni ó jẹ́ kó láṣeyọrí ṣùgbọ́n tó bá fi ọ̀tẹ̀ ṣe òun ò ní láṣeyọrí o kó má fi ọ̀tẹ̀ ṣèjọba yẹn Olúwa ló gbà fún ṣùgbọ́n kó má fi ọ̀tẹ̀ ṣe kó má wo pé àwọn kan dìbò àwọn kan ò dìbò torí pé àwọn alágbára kan sì tún wà tí wọ́n máa mí lẹ́sẹ̀ alágbára kan ló gbé débẹ̀ inú ẹ̀mí alágbára yẹn sì wá wọ́n yẹ̀bá ni wọ́n fẹ́ wo kí ni ó ṣe ṣùgbọ́n kò sí kọ́kọ́rọ́ yẹn ò sí lọ́wọ́ wọn wọ́n á máa gbìyànjú tí wọ́n ní bàbá ẹsẹ̀ ń tó sáà ni ó máa dàrú lókè lórí bí àkókò Olúwa kò tí ì tó ìdí nìyẹn bíi kí gbogbo ìgbésẹ̀ tó ń gbé sìn kí kò ń ṣe gbogbo ẹ̀ náà ni kò dáa ṣùgbọ́n nígbà tí ó lọ tí fòǹtẹ̀lì kò dáa náà ni. bàbá Olúwa ló ń ṣèjọba kì í ṣènìyàn. bàbá àkókò Olúwa kò tí ì tó ṣé àkókò Olúwa kò tí ì tó fún wọn láti ṣèjọba Nàìjíríà ni àbí àkókò Olúwa kò tí ì tó fún orílẹ̀-èdè láti wà lẹ́rọ̀. yes ohun tó fi gbẹ̀yìn ẹ̀yẹn ni àkókò Olúwa ò tí ì tó fún orílẹ̀-èdè láti tùbà láti túṣẹ́ ni ẹnikẹ́ni tó ní kó wá ṣèjọba nísìn kódà á tún wọ́ọ̀sì jù báyìí lọ. kódà ìbáàjẹ́ Peter Obi. á ti ẹ̀fọ́ pátápátá ni. Àtíkù wa ń kọ́ tó ra gbọ́mọ́ tó ń padà bọ̀ òun náà ń kọ́. òun náà gbogbo ẹ̀ náà òun ká tó dojú dé òun náà tó lulẹ̀ ni. wọ́n wá fẹ́ wo kí ni ó ṣe wọ́n fẹ́ jì ká wò pé kí ni ó ṣe ìgbésẹ̀ wo ló fẹ́ gbé. alágbára yìí wọ́n lè dàjọba yẹn wó tí ó sì máa wà lórí àlééfà tí ó lè dàbí ẹni tí kò sí ń bẹ̀. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wò ó. Káàkiri gbogbo tí ẹ ti mọ tẹlifíṣàn Alore fún àwọn Yorùbá àti débi àṣemáńdé o àti sọ́dọ̀ wájúwájà akọ̀ròyìn ní tí Ọlọ́run ọba tí ó ń lò lọ́wọ́lọ́wọ́ ní àsìkò yìí púpọ̀ nínú nǹkan tí wọ́n ti sọ náà ni àti rí báyìí níbẹ̀rẹ̀ ọdún yìí ó ní nǹkan tí bàbá sọ nígbà tá a tọ̀ wọ́n lọ gbogbo ọ̀rọ̀ ìbò tó máa wáyé lóńdó ọ̀rọ̀ ajé wa protest Nàìjíríà bó ṣe ń lọ bó la fẹ́ ṣe kí la máa parí kí la máa rí ìwé náà ni àti wá rí báyìí kí Ọlọ́run ọba kí ó ṣàánú wa ní Nàìjíríà àti wá tún lọ bá wọn lónìí ọ̀rọ̀ bí kókó bí mẹ́rin márùn ni àjọ máa sọ ìwé kakọ́ mo lórí Boko Haram àkàkí ewé àgbọn ó dẹ̀ kí ni ọ̀hún níṣe ni ó túbọ̀ ń peléke sí o bàbá kí ni àríwòye tí lórí àwọn nǹkan bí o tún jáde nípa Boko Haram lásìkò yìí ẹ̀ràṣà orúkọ yín o. orúkọ mi ni Tade Asifat bàbá ọ̀kan ṣoṣo ní Olúwa olùdásílẹ̀ One God Family tí ò bá ẹ̀sìn sí tí kò dẹ̀ bá ẹ̀yà sí. so a ti sọ̀rọ̀ lóríṣiríṣi àwọn nǹkan tí wọ́n mẹ́nu bà ní gbogbo ìfọ̀rọ̀wánilẹ́nuwò wa tí ó kọjá lọ. a ti sọ fún ọ̀rọ̀ Boko Haram kankan ìjínigbé wípé tí ẹ bá rántí tẹ bá lọ wo fídíò YouTube yẹn ní 2023 ká tó wọ ní 2024 a ti sọ wípé ìjọba kan lè máa gbìyànjú ni kò lè dẹ́kun wọn kò lè tètè borí ogun ìgbésùnmọ̀mí pé kàkà kó tún lọ sílẹ̀ àwọn míì tún máa padà jáde lórúkọ tuntun mo sọ nígbà yẹn náà. bẹ́ẹ̀ni nísìnyí lọ́wọ́lọ́wọ́ àwọn kan ti jáde wọ́n ní lákàràwà kí ni ń pè wọ́n àwọn kan ti jáde so bí ó ṣe máa lọ ní àgbà tí Olúwa bá dá sí ọ̀rọ̀ wa ní ọ̀nà tá a fẹ́ tí àkókò Olúwa bá tó ńlá tó lè fòpin sí gbogbo àwọn ìjọba ń gbìyànjú wọn á máa gbìyànjú náà ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ètò ààbò yìí kan àti ìrójútu ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ so tó dún bá a ṣe ń lọ ẹ̀ náà la sì máa lọ kò tí ì sí ohun tuntun kankan lábẹ́ ọ̀run fún Nàìjíríà. bàbá láìpẹ́ náà ni wọ́n dìbò ní ìpínlẹ̀ Ondo kí ètò ìdìbò kó sì wáyé ó ní nǹkan tí a ti sọ fún atẹ́lẹ̀ pé ẹni tí wàá mẹ́ náà ni a padà síbẹ̀ ṣùgbọ́n láwọn ìkìlọ̀ kọ́tẹ́ ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ó ti wá dé ẹ̀sìn kí lè àríwòye tí kí ni kí gómìnà ṣọ́ra fún. ẹ̀yìnkùlé náà ni kó máa wò ká
torí àwọn àwòmẹ́rin ìjọba sì tún wà ẹ̀rẹ̀kú ẹ̀wọ́lẹ̀ tí wọ́n ti bí wọ́n máa gbẹ́ kòtò sílẹ̀ tí wọ́n á dẹ níbò lórí pé kó wá sùn lé kó mọ́ jàǹbá àmánà tí wọ́n gbélé lọ́wọ́ l'Oǹdó torí àwọn èèyàn ti fọkàn sí wọ́n ti fọkàn tán ayé ti da tiẹ̀ báyìí kọjá kó wá kán sí ojú kó kán bó ṣe kán lójú ìjà kó kán sáyà gbogbo àwọn ará Oǹdó kó mọ̀ ṣe ní bóyá àwọn kan dìbò fún mi àwọn kan ò dìbò fún mi kó ṣe ìjọba gbogbogbò ìyẹn ni ó jẹ́ kó láṣeyọrí ṣùgbọ́n tó bá fi ọ̀tẹ̀ ṣe òun ò ní láṣeyọrí o kó má fi ọ̀tẹ̀ ṣèjọba yẹn Olúwa ló gbà fún ṣùgbọ́n kó má fi ọ̀tẹ̀ ṣe kó má wo pé àwọn kan dìbò àwọn kan ò dìbò torí pé àwọn alágbára kan sì tún wà tí wọ́n máa mí lẹ́sẹ̀ alágbára kan ló gbé débẹ̀ inú ẹ̀mí alágbára yẹn sì wá wọ́n yẹ̀bá ni wọ́n fẹ́ wo kí ni ó ṣe wọ́n wá fẹ́ wo kí ni ó ṣe wọ́n fẹ́ jì kán wò pé kí ni ó ṣe ìgbésẹ̀ wo ló fẹ́ gbé alágbára yìí wọ́n lè dàjọba yẹn wó tí ó sì máa wà lórí àlééfà tí ó lè dàbí ẹni tí kò sí ńbẹ̀. ó wò yẹ mi. a máa jẹ́ gómìnà nílòótọ́ á dẹ̀ dàbí ẹni pé kò sí ńbẹ̀. kí wàá ní ìkìlọ̀ tí yín fún gómìnà báyìí. òun náà ní ìkìlọ̀ yẹn náà ni pé kó ṣèjọba gẹ́gẹ́ bí kó ṣe ìfẹ́ aráàlú kó má dẹ̀ ṣe ìjọba ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sìn ẹnìkan dìbò oní pátì ọmọ báyìí ẹnìkan kó ṣe bí Olúwa bá ṣe dàrẹ́ tiẹ̀ káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ kí tẹrútọmọ kan jàǹfààní ẹ̀ kódà tó bá tún gbé igbá ààbò míì lọ́jọ́ iwájú á lérò lẹ́yìn. bàbá tí a bá wò dáadáa ọ̀rọ̀ epo kò ṣepo ní Nàìjíríà ó dàbí ẹni pé ibi tí ìgbé ayé wa ìtẹ̀síwájú wa ìlọ́bíwá wa ibi tó fẹ́ so mọ́ nìyẹn níbẹ̀rẹ̀ ọdún oníye tá à ń repo kí Bọ́lá Tinubu tó débẹ̀ oníye tá à ń repo wọ́n kọ́ gbé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n sọ gbà ó di 588 ó yá ó bọ́ sí 880 kìíní kan ṣùgbọ́n lónìí àti ìrànlẹ́ 1000 plus ṣáájú àsìkò náà láti ń gbọ́ èrò kẹ̀kẹ́ pé Dangote ń bọ̀ Dangote ń bọ̀ Dangote ń bọ̀ nígbà tí Dangote tún dé kàkà kí ó sàn kàkà kó dẹ̀ kìíní ọ̀hún tún lọ sókè lálálá ni. ẹ má bínú kọ́kọ́ bẹ́ẹ̀ Dangote sì dé kàkà kó dẹ̀ kìíní ọ̀hún tún lọ sókè lálálá ni eléyìí kí lẹ fẹ́ sọ̀sà kí ni ìrètí wa. kọ́yẹ́ ká tún máa tún yẹn sọmọ ẹ lọ wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a ṣe sẹ́yìn ó wà ń bẹ̀ mo ti sọ fún ọmọ orílẹ̀-èdè wípé bí Dangote 10 wọ́n dá sí ọ̀rọ̀ epo orílẹ̀-èdè yìí pé ibi pẹlẹbẹ náà lọ́bẹ̀ ọmọ fi lélẹ̀ pé kò lè sójútu kankan bẹ̀ pé Dangote tó wá alágbàtà ni tó náà máa sọ ọjà di ọ̀wọ́n kódà mo sọ wípé òókùsùkùsù dá wáíwáí níwádò náà máa wá ansa ń sọ̀rọ̀ nípa àtún rìfàínárì ṣe àtún mo nígbà àtún rìfàínárì náà ṣe kò ní mú ìyàtọ̀ kankan bá ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè lórí ọ̀rọ̀ elépo dé torí pé àwọn tó wà alágbára ló wà ń di gbogbo ẹ̀ so bá ti ń tò lókè ní ó máa dàrú nsàlẹ̀ ebi bá Dangote bá dé pé ajá ìwé epo wálẹ̀ dò ngbọ àríyànjiyàn dé mo sọ mo ní September 15 tó dáńgbà yẹn tẹ bá rántí níta mo ní kò lè wá sí musẹ pé mo ní kò lè wá sí musẹ kọmọ Nàìjíríà gbàgbé sọ wá sí musẹ ni kò wá sí musẹ wọn ní ọ̀sẹ̀ pọ̀ di 600 ọ̀sẹ̀ pọ̀ di kankan nísìnyí 1070 naira per litre ìròyìn tá a tún gbọ́ gan ni pé Warri refinery reporter ní kàtẹ́nà ṣe ń sìn wọ́n ní owó epo wọ́n tún lé by 70 naira ló tún fi létí ti oko NNPC. ohun tí àwa ti ẹ̀ gbọ́ ìròyìn tí ó wà ń ta tẹ́nìkan lára àwọn ìlú tí tó wà ní tí wọ́n ti ń fọ epo ọ̀hún àwọn ọmọ ìlú bẹ̀ tán jáde wọ́n ní kámọ̀dá àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ NNPC lóhùn tán ní àwọn tí ń pọn epo ń bẹ̀ o wọ́n lépo tí wọ́n gbé jáde fún wa tọ́nà ti ń lòdù wọ́n láti bí ọdún 3 ló ti wà ní rìfáínárì yẹn eléyìí nǹkan sá ta ló ń piri ta ni ká gbàgbọ́ ta ni ká tẹ̀lé báyìí. ẹ tún padà sí ìtàfíwá ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a ṣe lẹ́yìn mo ní ọ̀rọ̀ orílẹ̀-èdè ìjàmbá ń tà fún ìjàmbá rà
irọ́ mọ̀ àparọ́ fúnrọ́ ni. A ò lè kó sójútùú kankan ìjọba wà wí tiẹ̀. Àwọn alágbàtà epo náà. Àwọn náà sọ tiwọn. Bàbá ó jẹ́ sọ ni pé àwọn ìpè jàǹbá tà fún jàǹbára irúfẹ́ là ń lò ní Nàìjíríà lásìkò yìí. Òun là ń lò pàápàá jù lórí ọ̀rọ̀ elépo dé kò lè sójútùú kankan. Gbogbo ẹ̀ akàn gbogbo ẹ̀ irọ́ náà ni lórí irọ́ ni. Àti NNPC o àti Dangote o àtijọba o kò sí kankan kò sí nǹkan tó fẹ́ mú ayé dẹrùn kankan lọ́wọ́lọ́wọ́ tá a wà. Bọ̀ bàbá kí á ló á fà á torí ohun tá à ń gbọ́ lọ ni pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń gbìyànjú ẹni pé jàǹbá tà fún jàǹbára ni ká má fọkàn sọ́dọ̀ ìjọba. Àtijọba o àti alágbàtà epo àti Dangote o lè ráàrin wọn. Bàbá ìkan táwọn ń gbọ́ ni pé ìjọba yìí ń gbìyànjú wọ́n ní aṣáájú òsùn àwọn tí wọ́n wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àwọn náà wo pé kó ṣàlè bá a dá kó lè bá a ṣùwábọ̀ ẹ̀sìn ní pẹ̀lú owó eré náà pẹ̀lú gbogbo yìí náà bí pé wọ́n tàn wá ni tá a la fẹ́ gbàgbọ́ boríká fọkàn sí báyìí. Ẹ tún padà sí ọ̀rọ̀ tá a ti sọ lẹ́yìn mo sọ fún yín tipẹ́ mo ní àwọn tó wà ń jọba lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n dàbí ọ̀mọ̀lé lásán. Ọ̀mọ̀lé lásán. Bí kò bá dẹ̀ pé Olúwa bá kọ́ ilé náà àwọn tó ń kọ́ ń ṣe lásán ni. Ọgbọ́n kò digi. Ọkùnrin ẹni ò sí lọ́wọ́ Tinubu kí sẹ́pọ̀ rí ẹ̀ ò pé ẹni tó rí ẹ̀ pé ni ṣùgbọ́n gbogbo nǹkan láyé yìí wọ́n ní ká má béèrè ibi tí ọjà ti ń tà. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ orí. Níye Yorùbá ni mí Yorùbá ni wọ́n Mùsùlùmí ni wọ́n Mùsùlùmí lèmi náà kì í sọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ẹ̀yà. Owó ìgbàlèmí ń ṣàdúrà fún wọn. Àwọn kan tiẹ̀ lérò pé tí n bá ń sọ táwọn ló ti gbowó fún mi wọ́n máa ń gbà bẹ́ẹ̀ gbó àmì wọn àjókòó wọn ẹgbẹ́ tí mo rí wọn pé èèyàn rí èèyàn bá jẹ́ mẹ́ta rí ní ayé mi. Nídìí iṣẹ́ ìròyìn sì rèé pé lọ sí ìpàdé pátì. Nídìí iṣẹ́ ìròyìn dẹ̀ ni pé bóyá mo lọ bá wọ́n bọ́dí lọ láti bóyá bí àní àwọn tí wọ́n ní àwọn ní wọ́n ti gbowó fún mi pé mo kì í sọ̀rọ̀ pé gbowó fún mi mi pẹ̀lú alájọsọ wọn bẹ́ẹ̀ bó ló wá ṣe ń direct mo sì ń sọ̀rọ̀ kì í ṣe pé wọn fẹ́ ṣe tán láti onílùú làwọn àwọn àfẹ́kó ṣùgbọ́n kò sí kọ́kọ́rọ́ yẹn ò sí lọ́wọ́ wọn wọn á máa gbìyànjú tí wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń tó sáà ní ó máa dàrú lókè lórí bí àkókò Olúwa kò tí ì tó ìdí nìyẹn bíi kí gbogbo ìgbésẹ̀ tó ń gbé ń sìn kí kò ń ṣe gbogbo ẹ̀ náà ni kò dáa ṣùgbọ́n nígbà tí ó lọ tí fòǹtẹ̀lì kò dáa náà ni. Bàbá. Olúwa ló ń ṣèjọba kì í ṣènìyàn. Bàbá àkókò Olúwa kò tí ì tó ṣé àkókò Olúwa kò tí ì tó fún wọn láti ṣèjọba Nàìjíríà ni àbí àkókò Olúwa kò tí ì tó fún orílẹ̀-èdè láti wà lẹ́rọ̀. Yes n tẹ́ fi gbẹ̀yìn ẹ̀yẹn ni àkókò Olúwa kò tí ì tó fún orílẹ̀-èdè láti tùbà láti túṣẹ́ ni ẹnikẹ́ni tó ní kó wá ṣèjọba nísìn kódà á tún wọ́ọ̀sì jù báyìí lọ. Kódà ìbáàjẹ́ Peter Obi. Á ti ẹ̀fọ́ pátápátá ni. Àtíkù wa ń kọ́ tó ra gbogbo tó ń padà bọ̀ òun náà ń kọ́. Òun náà gbogbo ẹ̀ náà òun ká tó dojú dé òun náà tún lulẹ̀ ni. Kò lè jọra wọn. Ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ kò ń sọ̀rọ̀ ara. Tí ẹ bá jẹun tó ń wà inú ẹ̀mí ní gbogbo ìgbà tó ń rí àríwòye láti òkè wá á mọ̀ pé kò ọ̀rọ̀ ìjọba ṣe lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́ yìí kò sí ọlọ́gbọ́n kọ́ ló ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ yìí bí kò sẹ́ni tí a sọ pé kò ṣe tí ẹsẹ̀ náà bá dé tán ẹ rí ọjà 10 naira padà di 5 naira. Ní Nàìjíríà yìí. Yes, Nigeria is going to be great bẹ̀kún ṣèṣe lọ́wọ́lọ́wọ́ yìí tó bá lọ sókè tó wálẹ̀ kò lè wálẹ̀ mọ́ nísìn lọ́wọ́lọ́wọ́ yìí mo sọ nínú tá a ṣeré kọjá mo ní ọdún yìí pé tí ọdún ò fi dópin ni a máa ní food crisis ẹbẹ ìrántí pé a máa ní food crisis nǹkan máa gbówó lórí ní sásá ó ti di àpò kan 91,000 a bag of rice 91,000 èyí tó kéré jù ní 83,000 85,000 rice póríṣiríṣi ẹ̀wà
270,000 gàrí 90,000 báàgì báwọn bó ṣe lọ nìyẹn iṣu gódóńgbò sì 3,000 nísìnyí ata tòmátò tó ti wọ́n àlùbọ́sà kínkínní báyìí 100 naira ntẹ́ńtà ní 400 naira lọ́dẹ̀ẹ́yọ kan so oríṣiríṣi indomie tó ti padà sí máa wọ́n noodles tá à ń jẹ nta ara ní 210 nísìnyí ó ti di 300 naira as at yesterday so bó ṣe gbogbo nǹkan tó bá lọ sókè kò lè wálẹ̀ ọ̀tí tí àkókò yẹn bá dé ẹni bá ti ń gorí àléfà báyìí ẹ kàn rí pé gbogbo nǹkan àwọn yóò sì ń padà bọ̀ tí wọ́n máa forí balẹ̀ fún nàìjíríà kì í ṣe pé á jẹ́ olórí láàrin African countries ìkókó la máa jẹ́ káàkiri àgbáyé nígbà tí àkókò bá dé àwọn òjíṣẹ́ ọlọ́run mìíràn ti sọ síwájú ní tí mo sọ yìí kì í ṣe pé báyìí náà láwọn máa bá lọ báyìí kọ́ là ń báyìí kò tí ì tó àkókò abábá ń tara jẹ ló. ó ní mo máa ń sọ wípé kò sí ìjọba tó ń wà tí kò ní ní àwọn ènìyàn tiẹ̀. wọ́n ní kó máa gbà tí wọ́n náà jẹ́ ìkan nínú àwọn ènìyàn ìjọba ẹ̀. bí Tinubu ń fọ́n sójú títì ẹni tí ò ní sáà ń bẹ́ẹ̀ kò ní rí sáà. bí wọ́n sọ oríire di mẹ́ta tọ́rọ́ ẹni tí ò ní sórí ò ní sóríire. bọ́dẹ̀ wọn bí ní eégún ẹni tó sọ ààyè tó kù lókè ìwọ ní kó wáyè fún rẹ ń bẹ. ààyè wà lókè. ààyè wà lókè rẹpẹtẹ oríire kù nínú kádìjú pààlà ọkọjá ti ẹrin òkun ìwọ lọ gbàdúrà kó orí tiẹ̀ bù ń bẹ ṣùgbọ́n àwọn tó o bá dúró ń do pé àjẹ́ńdà rẹ ó dá lórí ìjọba yìí ó fèèlì wà kú. tábà wò dáadáa sà tábà wò dáadáa kí ni nǹkan tuntun tí Ọlọ́run fi hàn yín ní ṣókí ni o torí ọ̀yà. olùpẹ̀ àwọn tí àwọn alágbára tí wọ́n ń pín orílẹ̀-èdè mọ́ra wọn lọ́wọ́ tí wọ́n bẹ́ẹ̀ tí wọ́n pín ẹran mọ́ra èèyàn lọ́wọ́ àpẹẹrẹ wípé àwọn náà ni wọ́n àpẹẹrẹ pé kò sí nǹkan kan tí mẹ̀kúnnù máa rí gbà nínú ìjọba yìí nìyẹn so ká kó bá fún àdúrà so ká sáré kí n sáré fi nọ́mbà mi sílẹ̀ ẹ tó bá fẹ́ pè kó pè ní 07068720656 07068720656 WhatsApp line 09028046368 09028046368. orúkọ mi ni wòlíì Israel Ọládélé Ògùdípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ ìrírí ayé pọ̀ ń bẹ òtítọ́ pọ̀ ń bẹ ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nílé òkúre, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lọ́gbọ́n.